kì í fẹ́ kéèyàn yànyàn jẹ tó bá wá sọ́dọ̀ wa yóò dùn wá nú Ọlọ́run kó bá mi ṣàánú rẹ̀ kó bá mi ṣàlékún kẹ́ àlékún bẹ̀ kó bọ́ sínú kẹ́ gbogbo ń tó ṣẹlẹ̀ yọ Ọlọ́run má jẹ́ ó tún ṣẹlẹ̀ ní Nàìjíríà gan náà mọ́ torí gbogbo àwọn ọmọ náà ní gbọ́n kọ́ ẹsẹ̀ wọn gbá wọn gbá gbogbo ẹ̀ so Ọlọ́run má fọmọ láwa lójú Ọlọ́run bá ń kẹ́ bá ń gẹ́ yọ pàdé ìyọ́nú Ọlọ́run ẹ̀mí mi balẹ̀ wípé yọ pàdé ìyọ́nú Ọlọ́run torí pé kì í sọmọ tí bàyànú jẹ́ mo fi gbogbo ẹnu àwa àfáà nílùú onípaànù ní ìyànà sí ní high court yìí mo fi sọ̀rọ̀ wípé ọmọ náà bá ìyọ́nú Ọlọ́run. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ nípa ikú ọmọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò Ọlárẹ̀wájú Ṣẹ́gun Success eléyìí tó kú sílùú Ghana níbi tó ti ń gbá ẹ̀ṣẹ́ pẹ̀lú arákùnrin Ìbájòkun ìyẹn ọmọ Ghana update ikú arákùnrin náà ni mo ní kí n mú wá fún yín arákùnrin wa Object TV ó gbéra lọ sílùú Ọ̀tà níbi tí àwọn mọ̀lẹ́bí arákùnrin wà ló lọ ṣe àbẹ̀wò sí wọn níbẹ̀ àmọ́ ọ̀rọ̀ tí àwọn mọ̀lẹ́bí arákùnrin yìí sọ nípa ọmọkùnrin yìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ẹ wò fọ́nrán yẹn wà ń bí mo ní kí n mú update yẹn náà wá fún ẹ̀yin tẹ́ wà ní ìkànnì yìí ni Ọlárẹ̀wájú Ṣẹ́gun Success ẹni tó jẹ́ professional boxers tó jẹ́ ọmọ Nàìjíríà tó kú nígbà tó ń ṣe ìjàkadì eré ìdárayá abẹ̀ṣẹ́kù bí òjò tó mú ẹ̀yìn lọlẹ̀ tó kú síbẹ̀ kí ni tó fa kú arákùnrin yìí báwo gangan ni ikú rẹ̀ ṣe yá ní kíákíá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ láǹfààní láti gbọ́n nínú fọ́nrán yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ilé ìtẹ́ ẹ̀ bá ìkànnì ìpàdé ẹ tẹ subscribe button yín ẹ má gbàgbé ẹ tan notification button yín lẹ̀ ìyẹn ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbà tá a bá ti ju fọ́nrán sórí ìkànnì yìí ẹ gbọ́ tí àwọn mọ̀lẹ́bí arákùnrin tí wọ́n ní láti sọ. We are with family members of Ṣẹ́gun Success, the boxer who was reported to have given up the ghost while in Ghana, like give up in the ring. So to my left is the wife. There are different stories, reports on social media regarding whether he left some debt, whether he was his health prior to the last match, and a few other things that we need to just put some clarification. So that's why I'm here, so that we can get light into gray areas about the report flying around. I'm so sorry to hear about what happened to Mr. Ṣẹ́gun, and I know that right now it's not a very good mood, but thank you for at least comforting yourself and welcoming us to at least this light and Adebusola Ọlárẹ̀wájú, wife of Ṣẹ́gun Success. He's okay, mentally okay, and he doesn't have any health issue because I left home before Ramadan due to my son. He wasn't feeling good, so I came here to my dad's place. So, and last year December, I collected JAMB because I said I want to go back to school, and I was here so that I can read and prepare for the exam, because the exam will be held around on the 20 to 25 of this month. So that was the reason why I was here. But they said he owed some debt. It's a lie. He did not owe any debt. I'm his wife. Even at home, he used to tell me that I shouldn't try to owe anybody money. He hates anything called debt. The only thing I can say he wants to use money for, maybe he wants his car, the bus he bought, maybe he wants to make it good, to be in good order, because it's a transport vehicle. But he did not owe anybody. He did not owe anybody debt, because there's nothing he will do. Even I have access to his phone, so there's nothing he will do that he won't tell me. Physically, medically, okay, in every way was okay. Yes. Nothing was wrong. Nothing is wrong with him. So when did he leave home to go for the match? I can't. The only thing I noticed is that I saw his last scene on Wednesday. Even if I open my phone for you, the last scene there is still on Wednesday. That's about a week before. So I noticed he wasn't around. And when he called with another person's phone number. And I told him Nigeria number. But I told him to switch to video so that the children can see his face. Then he switched to video and said, I told him that why is his number not going, because I've been calling him. He said where he is right now, there is no network. That was what he told me. But my son, he's just 9 months. He was crying that his father should carry him from the phone. My mom was even laughing that, Are Okoniel, you're a village boy. Where did you see someone carrying another person from phone? So, and he said, he shook his head and said, don't worry, I will be back to Ogun State by on Sunday. That was what, yes, this Sunday. That was what he told me. So issue of debt or no debt, he's not owing. I can't say, he's not owing. It's not that I can't say. I will say boldly. I'm very, very sure that he's not owing anybody. So how long have you been married? How many kids? I've been with him for almost 5 years now, but we staying together is almost 2 years, because this my first one will be 2 years by May 19th. Then we've been together since I gave birth to him.
interesting. So, how is the family now that this situation? That's a long story. I can't even start saying it. I can't start saying it. Do you mind summarizing? Is there anything you need assistance whatsoever? Even if I want to say anything about them, I want them to give him his last respect. After they bury him, I can now talk. But right now, I don't think I can give full details of what happened. Because my dad's family came there today to pick me. I won't lie. To the extent that we went to Obasanjo police station to come back and collect my children. That's all I can say for now. Has his body returned to Nigeria now? No, he's still in Ghana. I heard yesterday that they are bringing him today. When I heard yesterday night, they said they want to do autopsy for him. And right now, I can't tell the time they are bringing him. I cannot tell the time they are bringing him. We are the one of Segun Success, the more than some family members. So they have just to tell us to clarify the grade area and just shed light on it for us. Mommy, how are you? Ọlọ́run adé fún Ọlọ́run adé yìí. Dáadáa ju bẹ́ẹ̀ sì ṣe lérò lọ Ọlọ́run nípa yín nìyí. A ka report kan wọ́n ní ó ń gbìyànjú láti sáré cover àwọn debt kan ló ṣe lọ ja ìjà tí kò kò jà. Wọ́n mi ò jẹ́ gbèsè o. Jẹ́ ẹ bá dún tẹ̀lé tó dùn lójú. Wọ́n mi ò jẹ́ ìbòjì. Kọ́bọ̀ fún jẹ́ gbèsè. Kí ni àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ last week lórí pé ó lọ sí Ghana? Nǹkan tí mo rí pé ó ṣẹlẹ̀ ni pé ó fẹ́ jàjà kan. Wọ́n dẹ̀ ní pé ẹni fẹ́ bá jàjà yẹn pé ẹnìyẹn ti gbé ó lẹ́nìyẹn ti gbé jù kó òun lè jàjà yẹn mọ́. So inú àwọn tó wà lọ́wọ́ ó tẹ̀lé ṣẹlẹ̀ bọ́ọ̀sì tuntun kan pé jíjà ò bá ṣiṣẹ́ wọ́n máa fi mọ́tò ìṣiṣẹ́ lóṣòdì ó dẹ̀ ń gbé lọ fún mọ́nẹ́jà rẹ̀ tó ti fi sí Ghana tó yọjú. Abọ́dẹ ní dẹ̀ẹ́dẹ́ bí ìjẹta ó lòun sàn ní ìjà tó lọ́jà báwo lè ṣe jẹ́ pé gbèsè ọmọ mi ò jẹ́ gbèsè ọmọ mi ò jẹ́ níbọ̀dì gbèsè. Àtúkà wọn ní ó wà overweight ní oyún rẹ̀ tẹ́lẹ̀. Ọmọ mi ò sick o. Ọmọ mi ò sick. Kankan ò ṣe. Kò sáré rárá kankan ò ṣe. Mi ìfẹ́ stress rárá ní ọgbẹ́ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ stress. ẹ gbọ́ sà ìfẹ́ kì í kí wọ́n kéèyàn yàn yàn jẹ tó bá wá sọ́dọ̀ wa yóò dùn wá nù Ọlọ́run kó bá mi ṣàánú rẹ̀ kó bá mi ṣàlékún kẹ́ àlékún gẹ̀ kó bọ́ sínú kẹ́ gbogbo ntọ́ ṣẹlẹ̀ yọlọ́ ọmọdé tó ṣẹlẹ̀ ní Nàìjíríà gan náà mọ́ torí gbogbo àwọn ọmọ náà ní wọ́n lọ gbogbo ńkọ́ ẹsẹ̀ wọn gbàgbọ́ wọn gbà gbogbo ẹ̀ tó Ọlọ́run fọmọ láwa lójú Ọlọ́run bá ń kẹ́ bá ń gẹ̀ yọ pàdé ìyọ́nú Ọlọ́run ẹ̀mí mi balẹ̀ wípé yọ pàdé ìyọ́nú Ọlọ́run torí pé kì í sọmọ tí bàyàn jẹ́ mo fi gbogbo ẹnu àwa àfáà nílùú onípaànù ní ìyànà sí ní high court yìí mo fi sọ̀rọ̀ wípé ọmọ náà bá ìyọ́nú Ọlọ́run bá pàdé. Okay, so I'm with one of Segun Success's friends. Good evening to you, sir. Yes, what's the name? My name is Wali Arugani. AKA Ogala Boxer. Ogala Boxer. Galeno Lado because you do every song boxer. You go service someone now. So me and I see go December. I should travel dada dada. See go December oja December dada. I don't want. See I'm going to sọ fún wa. Àwọn ibo ló tún ti lọ jà yàtọ̀ sí Ghana tó ti jà. Ní last year mo lọ sí Russia bí 5 times a year. Lọ sí Russia tó lọ jà. Ó dẹ̀ so se me to le go jà Israel on the time jà 12 franc. Ko lọ tó dé sí o tó ṣe. December 24 na just dada ṣe dada. Tala fẹ́ gbogbo everything tí o sì wọ́n tó ṣe náà tó jà tó gbogbo ẹ̀bára everything tí o sì wọ́n tó ṣe. So because kó tó ní kó máa jà ó máa ṣe medical. So medical máa pass ẹ̀kọ́ lọ́jà. So tí medical bá ti pass ẹ̀ ọ̀jẹ̀ kó jà sí national boxer. Professional boxing. So tí medical bá ti pass ẹ̀ ọ̀jẹ̀ kó jà. So medical pass ẹ̀ ó wá ń jà lọ́wọ́ ìkọ̀ ẹ̀ ń ṣẹlẹ̀. So kò tẹ́kẹ́ níbọ̀dí mọ̀ kó tó lè sọ. So kò lè ṣe pé kó gba kílá pọ̀ tó le jù. Kábàá ní pé kílá pọ̀ ṣe lọ́ àfẹ́tẹ̀. So ṣe sọ́n boxer ó ń gba búlọ̀ kó gba kílá pọ̀ tó jù yẹn lọ. Tó ń jà ìsìnkú sáwé champion tó máa tó jù yẹn tó ń gbà. So nǹkan tó ń ṣe àmọ̀ bí nínú ara ní Ọlọ́run bá ní kọ́ ló pa ojú ẹ̀ tó bọ̀ tó ṣẹlẹ̀ sí Success in Ghana. Jẹ́ni sọ tọ́mọ dárúkọ Segun Success ẹ̀sùn kọ́mẹ́ta tó máa kọ́kọ́ wá sọ́kàn yìí. Ó sì ń ṣe mí báyìí pé bá ti jọ máa ń ṣe lórí máa ń ṣe pé ọjọ́ àjọ máa ń ṣe to be because tí wọ́n bá dárúkọ ẹ̀ wọ́n dárúkọ ẹ̀ wọ́n lè dárúkọ Daisy so àwọn àtàjù máa ń ra ni kò sí báyìí àti kódà rízà àwọn máa tí ọ̀tà lẹ́yìn gan àwọn tó máa ń ra time to time lábàá tí ò ní í segment ẹ̀ lọ́tà máa tí ò lọ́tà máa tí ò máa tí ò together. Àwọn bọ́ksà mélòó ló wà nílọ́ta tó jẹ́ kó ń gbé ògo boxing lọ́ta lárugẹ. Bọ́ksà pọ̀ ó gbé lákọ̀ọ́kọ́ láti ní Daisy Ọláìgbàdé Wálé Arúgbádé Segun Success àwọn kan tó wà Kasim Àríyọ̀ Bẹ̀rù tó ń gbọ́ tàbí gbogbo mídíà Saka Kasim Tajudeen Adla wọn wà bẹ́ẹ̀ Afini so èrò tó bọ́ksà pọ̀ ní professional àwọn tó wá ní àwọn síta mature tó ń pọ̀ rẹpẹtẹ kọ́tà ẹ̀ lọ́wà tó wà between hours tó wà between tó ń dẹ̀ wà good state champion wọn both Lagos and Ogun state tó jẹ́ wọ́n wà ní state champion wọ́n dẹ̀ bí sẹ́dọ̀ táyì. Báwo lè ṣe máa rí support? Ọlọ́run bá nìkan ló ń support wa because ọlọ́pàá adébáṣọ kí ni adé sọ pé kí ni ní padà bẹ́ẹ̀ a máa gbé ọ̀dà ilé tí bọ́ọ̀sì òde láfẹ́ gbé ọ̀dà ilé tí ó káwọn èèyàn kó má ti àti Segun Success kùsì lọ́wọ́ àwọn èèyàn ṣe kìí sí àwọn pèlè ọ̀sán pèlè sí kó má yẹ kó rí bẹ́ẹ̀ kó gbà tẹ́nìkan bá tún kó má dìde mo ń sọ pé ìyẹn báwọn èèyàn oníwà bá ń ṣe nǹkan ẹ̀ sọ sí wa ẹ̀ pè wá ẹ̀ support ẹ̀dẹ̀ níwọ̀n mọ̀ fáà ń ṣe pàtẹ́ ní ìwà kú tán lẹ́wọ̀ bá ṣé lọ́tà náà lọ́wọ́ lọ́sí lọ́sí lóyìnbó lónà káàkiri ilẹ̀ tí wọ́n sábẹ́ ṣẹlẹ̀ káàkiri travel ṣé lọ́tà náà lẹ́wà ẹ̀ mọ̀ fáà ń ṣe wọ̀nyẹ ẹ̀rẹ̀ wá lọ́wọ́ ó lè dá tó gbé kíni ẹ̀ má yẹ kí kíni ìkú máa lórí. Because nínú cruiserweight ní the whole Nigeria boxing professional champion cruiserweight tó ń gbé àmà mẹ́sì àkọ́kọ́ àǹtí ní cruiserweight tó ń fẹ́ represent Segun ní professional ẹ̀ báyìí lọ́mọ ọ̀tá yìí ní tó wà lọ́tà yìí ní àwọn olùkọ́ tí àti mísìn ẹ̀ bẹ́ẹ̀ kátó tí míyàn tó máa ṣiṣẹ́ ní láti cruiserweight débi tí Segun ṣiṣẹ́ dé ó máa pẹ́ torí ẹ̀wọ̀n cruiserweight ní wà lẹ́yìn light welterweight
welterweight so Sulaiman láìpẹ́ ní wà láti middleweight so kò sí cruiserweight ṣẹ́gun báyìí ní ọ̀tá yìí mọ́ ní as at this time tí mo bá yín sọ ní professional ní level sí àti mí sì yẹ bẹ́ẹ̀ yẹn sì ti lọ ìyẹn ló wà máa dùn wá sí ibi tó máa ń gbé professional level so ní ẹnìkan wà bọ̀bọ̀ id poster àwọn àti ṣẹ́gun ní cruiser tọ́jú máa ń jù sọmọ Ìbàdàn ní id poster so ṣẹ́gun yẹn jẹ́ ọmọ ọ̀tá so ó jẹ́ tó gbé ọ̀tá so ọ̀nà méjì ló wà ní contest ní Nàìjíríà tọ́jú máa ń jà lórí pétì wọ́n jọ jà ní December ní July boxing promotion ní sàlẹ̀kọ̀ tó kọ̀ àwọn èrò ìgbà tó ń rẹ̀ ti kúrò sí òkúta ní mílíọ̀nù wẹ̀sẹ̀ pàdé máa ń dùn àti máa wà ìsúpọ̀lẹ̀ jù sẹ́ni lókà fẹ́rẹ̀ yẹn ló máa dùn tó bá ti pé táìmù yẹn tó bá ti kọ̀wé tí wọn tó ń dáná máa rú ní ẹ̀dá champion tani báyìí bábà kò sí yàrá sọ̀rọ̀ ẹni sí láàrin ọdún kan ọdún méjì wà lọ Russia lọ́jà wọn lọ sínú ìgbó lọ́jà so bẹ́ẹ̀ ni tasiki bẹ́ẹ̀ ni kò máa lọ kó ti yé so àìmọye ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ láti rí láwọn ìta lọ sí lọ àtàrà wọn àti tasiki lèmi náà rí ọpọlọpọ lọ Australia tàbí ìjà tàbí ok ó yà sùn ló ti kúrò sí ọmọ tó ta tún lára lórí bá mi sọ̀rọ̀ Russia tẹ́lẹ̀ bí yá nínú ọdún yìí máa sọ Russia máa ṣe kí ni wọn yà kó ti kúrò sí ìwọ ọkọ tó ṣe ti bàjẹ́ alẹ́ tó máa tó kó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ọkọ tó jẹ ọlọ́kọ̀ máa yẹ kí ọkọ tó ti àkójọ ọmọ àdúrà ṣùgbọ́n àwọn tó jẹ́ pé tó nílùú yìí wọ́n ní ọ̀nà tó pọ̀ gbọ́dọ̀ lọ́pọ̀ sí ìtẹ̀kùtẹ̀ wọ́n jọ bọ́ọ̀dì sí boxing any sport lọ́tà ìbọ́dì bọ́ọ̀dì sí wọ́n wà lọ́wọ́ ó máa ní gbàtà bá kí wọ́n máa ṣe àpapọ̀ tó máa lọ́sibí tó ẹ̀kọ́ lọ́wọ́ sí tó bá ń fowó wọn sọpọ́tì pọ̀tà ṣe á lọ fún ìjọba ìlọ yóò Nàìjíríà nítorí wọ́n kò sẹ́ni tí ó bọ̀ wá nínú boxing Nàìjíríà ní boxing gọ̀ọ̀sì tó lè jẹ́ bá jọ wọn ta so yẹ kó ni wọ́n wúwo fún yẹn lásán pé no boxing gọ̀ọ̀sì ní ìdíwọ̀ wọ́n mọ àwọn pípẹ́ lọ́mọ ta so tó dẹ̀ ń písẹ́ ọ̀tà lẹ́gbẹ̀rún ọ̀tàjà so di ó rà wọ́n ní both Lagos and ní gbogbo sí boxing ti dùn lẹ́yìn Abẹ́òkúta ọ̀tà ló tún kàn táwọn náà sọ pé àwọn tó wà lọ́tà yìí no wọ́n ń gbé ògùn sẹ́tì náà wọ́n lò káàkiri pé lọ́mọ̀ta lẹ́gbẹ́ wọn gbógun sẹ́tì pé 100% náà bẹ̀sán ń gbé káàkiri à ń follow everything nítorí ká ṣe à ń ṣe àbáríwájú gbé bẹ́ẹ̀ Ọlọ́run ó lè lọ́fẹ́ ní gbogbo Ọlọ́run àforíjì Ọlọ́run àtẹ̀sá bẹ̀rẹ̀ ilẹ̀ rẹ̀ fún ẹ̀ Ọlọ́run mú ẹgbẹ́ gbogbo gbogbo níbi sàárè ìyá sàárè kò ní jẹ́ lágbẹ́ Ọlọ́run ní fi gbé ìṣàkóso láti wà kò ní kùsà kò ní ṣe lágbẹ́ náà ìyàwó àtọmọ Ọlọ́run bá wọn tẹ̀wọ̀n adúrósì ìgbìmọ̀ bá wọn yẹ̀mí jẹ́ wọn lágbẹ́ Ọlọ́run ṣe wọn ní bàbá bú lágbẹ́ Ọlọ́run akẹ́ Ọlọ́run tó máa kí àwọn ọmọ ẹ̀ jùlọ bó ṣe lérò lọ tó fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ torí kò ń fi ìyàwó àtọmọ ìṣeré àti màmẹ́ Ọlọ́run akẹ́ Ọlọ́run adúrósì wọn ìyàwó ẹ̀ gbọ́dọ̀ torí pé kí ni wọ́n ṣe bí wọn mú ẹ̀ tí kò dàgbà ìyàwó ẹ̀ kò fi wọ́n ṣeré anybody mọ̀ pé àṣẹ fún òkúta fún sàtìmọ́ gbọ́mẹ̀ báyìí wọ́n gbé àwọn ẹ̀ báyìí anybody mọ̀ kò fọmọ̀ sí Ọlọ́run ní fi bí pa àwọn ọmọ ẹ̀ Ọlọ́run fi yà jà àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ adúgbò òṣèlú rẹ̀ gbogbo bíi tí wò dé nínú gba àwọn ọmọ adébẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ lágbó Ọlọ́run ní fi gbé ṣàkóso lágbó Ọlọ́run yóò gbọ́ eré tó dẹ̀ tún kù lẹ́yìn lágbó Ọlọ́run àdúgbò agbẹ́dẹ́bẹ̀ Ọlọ́run fi gbẹ ikú ẹ̀ kò ní kò gbọ́ ọmọlẹ̀ ìgbó tó kù lẹ́yìn àtọ̀ kò ní tọ̀ sí kú báyìí kò ní tọ̀ sábà báyìí lágbó Ọlọ́run lágbó lójú ayé bí gbogbo ẹ̀ ṣe tọ̀ yìí ló bá tọ̀ sí ìṣekú ẹ̀ kò bá dùn máa nú especially mi bí ìṣe wáyé kò sí bóyá ó máa dùn mí lẹ́gbẹ̀ẹ́ kan torí pé kíni tí máa wọ ẹgbẹ́ mi fún fẹsẹ̀ spanish party ẹ̀lú sọ́sẹ̀ jábà fún spanish báyìí jẹ́gẹ́ síbáyìí àwọn máa sọ ó máa ń dùn mí tá bá ṣeré lọ báyìí wọ́n máa dùn mí gbogbo kíni máa ń wọ àtàjọ máa ń fẹ̀ tìkúyà àjọ máa ń fúlẹ̀ pé wọ́n sọ́sẹ̀ wọ́n ti lọ jábí èmi náà máa jà báyìí táìsì ti jà àwọn màlẹ́ táìsì àtàjọ máa ń lera fún dáadáa mi so ìyẹn ló máa jẹ́ kọ́ náà foríjì Ọlọ́run àtẹ̀sáfẹ́ ẹ ṣe jọ lóṣù lọ́bẹ̀ sí dáadáa mi mo appreciate bros ẹ̀yàn ṣe. ó mọ̀ mọ̀ sí o ilé ayé ilé asán ìmúlẹ̀mọ́fo bá a ṣe rere ìjọ kan làákù bá a dẹ̀ ṣe rere náà ìjọ kan náà lè yìnyín agbọ̀ràn alákejì lọ ilé ayé ta lélélé tá a bá ilé ayé tá a bù kọ́wọ́ tí ó kọ́wọ́ ayé lọjà ọ̀run nílé gbogbo rẹ̀ à ṣùgbọ́n ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere o ó mọ̀ lágbára o sì wá rí i pé ohun ènìyàn bá ṣe nígbà ayé rẹ̀ láàfọ̀n lẹ́yìn ikú rẹ̀ àwọn ènìyàn ọmọdé àtàgbà lè sọ̀rọ̀ Ọlárìnwájú Ṣẹ́gun ní rere Ṣẹ́gun Ọlárìnwájú rest in peace o kí Ọlọ́run Elédùmarè kó bá tẹ̀ sí afẹ́fẹ́ rere má mọ̀ jọkun má jẹ kòló ṣùgbọ́n wọ́n bá jẹ lálìdí ọ̀run ni kó bá wọn jẹ